Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ní gbogbo ibikíbi tèmi àti yín ti ń sọ̀rọ̀, tí ó ti ń gbọ́ mi báyìí báyìí. Ẹ bá mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ story yìí àti pé kì í ṣe story, nǹkan tí a gbọ́ lórí internet. Hmm. Nǹkan bẹ́ o, nǹkan bẹ́. Àwọn tí ò bá mọ̀ dí ọ̀rọ̀, àwọn náà kàn máa sọ tẹnu bọ̀ ọ̀rọ̀, wọ́n máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì nídìí k'Ọlọ́run kó dáríjì wá. Ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Wọ́n ní ọ̀rọ̀ Naomi àti Kábíyèsí pé Ọlọ́run ló yé o, kí olúkálùkù wa ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ká tó sọ ọ̀rọ̀ Naomi anyhow. Wọ́n ní ṣé rí gbogbo àwọn obìnrin tí Kábíyèsí kó sí ààfin ní ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn, bí ó jẹ́ pé mẹ́ta, I don't know. Nǹkan kan o, nǹkan bẹ́ o. Wọ́n kàn sọ pé kí ni Naomi gan, kí ló wá lọ sí ẹni tó ìránṣẹ́ Ọlọ́run, kí ló wá lọ sí ilé Kábíyèsí? Wọ́n mọ̀ pé Kábíyèsí oníyàwó kìíní, Kábíyèsí olórìṣà ní gbogbo nǹkan tí wọ́n máa máa bọ. Wọ́n mọ̀ pé báwo lòun ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣe gbogbo irú nǹkan bẹ́ẹ̀ tó lọ bá Kábíyèsí, tó mọ̀ pé Kábíyèsí ni ọba ilé ohun gbogbo, ń ṣe gbogbo oríṣiríṣi àṣà, oríṣiríṣi àṣà ní ilẹ̀ Yorùbá. Ó kún ààfin pé àwọn Kábíyèsí ni wọ́n máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n máa sọ̀sọkúsọ bẹ́ẹ̀ tó mọ̀ yẹn. Wọ́n ní bí Ọlọ́run ṣe ń bẹ pẹ̀lú àwọn èèyàn àtẹ̀mí ẹ̀. Wọ́n ní ẹ̀mí ló dárí Naomi lọ sí ààfin tóun àti Kábíyèsí ríra. Kì í ṣe pé bóyá wọ́n ríra níta ò, kì í dẹ̀ ṣe pé bóyá wọ́n ríra ní occasion kankan. Ọmọ yẹn, ọmọ Ọlọ́run ni, kì í dẹ̀ ṣe ọmọ tó ń rìn gbéregbère. Ẹ bá ti rí, ẹ mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ń bẹ lára ẹ̀. Ẹ̀mí Ọlọ́run náà ló ń jà fún òun àtọmọ ẹ̀. Kì í ṣe èèyàn lásán o, ènìyàn ọ̀tọ̀. Tó bá sọ pé ènìyàn ọ̀tọ̀ ni Naomi yẹn. So, ìgbà tó dẹ̀ wá, nǹkan táa wá rí gbọ́ ni pé Kábíyèsí ó rí Naomi láti inú palace ẹ̀. Àwọn kan ò mọ̀, àwọn kan mọ̀, àwọn kan gbọ́, àwọn kan ò gbọ́. But fún àǹfààní àwa tá a mọ̀, àṣírí yẹn ni mo fẹ́ sọ àṣírí yẹn fún. Wọ́n ní ni o, bẹ́ẹ̀ dẹ̀ ló rí. Ní wọ́n ní ó ní program tó ń ṣe. Ṣé ẹ mọ̀ pé ọba bá ṣẹ̀ṣẹ̀ yan ọba ní ìlú, olúkálùkù department, olúkálùkù company, olúkálùkù oríṣiríṣi wọ́n máa lọ máa kí ọba láti lè ṣìkẹ́, láti lè appreciate ọba tó wà ní ìlú yẹn. Tó pé ẹ káàbọ̀ sórí ìlú wa o, ìlú á tòrò, ìlú á ṣe kíní kan, ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́ o, bàtà á ṣe kíní kan. Ṣé ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Gbogbo oríṣiríṣi department ló máa ń wà. Bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń wá dúpẹ́ ní department àwọn oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ náà ni àwọn Muslim wọ́n wá kí ọba, bẹ́ẹ̀ náà làwọn oní Christian wọ́n wá kí ọba. Ìgbà tó kan àwọn ti Christian ní department, gbogbo Christian tó wà ní àwọn bí àwọn kí ni wọ́n máa ń pè wọ́n? Àwọn kíni Christian Association Group ṣá. Christian Association ti gbogbo area agbègbè. Ó wá jẹ́ pé nígbà tó fẹ́ yan àwọn Christian Association, wọ́n yan Naomi. Ẹ mọ̀ pé ọmọ yẹn ti ní program tiẹ̀, ó ti ní church tiẹ̀. Ọlọ́run ti ń lò fún rẹ̀. Ọmọ kékeré, ọ̀dọ́mọdé prophetess, òun lọmọ yẹn. Tọ́lọ́run dẹ̀ ń gbà fún, tọ́ dẹ̀ mọ̀ pé Ọlọ́run dẹ̀ ń lo ọmọ yẹn. Ó pẹ̀lú àwọn tó ń yàn pé káwọn náà kan lọ kí Kábíyèsí. Very young girl nígbà yẹn. So bọ́n ṣe wá dé ààfin nígbà tó tán tàwọn Christian. Àwọn Christian wá dé ibẹ̀, wọ́n welcome wọn gẹ́gẹ́ bí ọba ìlú ṣe máa ń welcome àwọn àlejò. Wọ́n ní a rí o, kì í ṣe pé bóyá dẹ̀ ṣe o. A rí fíìmù yẹn, wọ́n show ẹ̀ ní time yẹn. Torí àwọn ọlọ́gbọ́n, àwọn olùmọ̀ye gbogbo wọn á show program ní internet nígbà tó di tàwọn oní Christian. Naomi, kẹ́ mọ̀ pé ọmọ àyànfẹ́ Ọlọ́run rí yàn lọ sí ààfin yẹn.
láti lè ṣíwájú àwọn Christian Association pẹ̀lú bó ṣe young tó. Ọmọ yẹn náà ní kó lead prayer. Òun ló wá fún kábíyèsí yẹn ní gift kan tó ń gbé wá láti group association CAN. Àwọn CAN náà máa ń pè wọ́n. Bí ọmọ yẹn ṣe ó gbé microphone, bí ọmọ yẹn ṣe tẹnu bàdúrà nìyẹn. Ó gbàdúrà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ṣé English ló fẹ́ sọ ni? Ó sọ English yẹn tó yé gbogbo èèyàn yéké. Ó tún sọ ní Yorùbá. Bó ṣe ń speak in tongue, bó ṣe ń sọ Yorùbá ló sọ English. Irú ọmọ ẹgbẹ́ yẹn àwọn èèyàn. Wọ́n ní bí ọkàn kábíyèsí ṣe gbọgbẹ́ nìyẹn pé ọmọ ni. Wọ́n ní kò fún wọn lára. Wọ́n ṣà fún ní gift. Ìgbà tó fẹ́ wá gbé gift fún kábíyèsí, gift tó wá gbé fún, wọ́n wá ṣí ó jẹ́ Bible. Nínú congregation yẹn wá wo ariwo. Ní ààfin palace ni o, kì í ṣe pé bóyá dẹ̀ ṣe o. Àwọn tó máa sọ irọ́ náà ń pa. Who told you say irọ́? Ẹ máa sọ pé irọ́ àwọn tó mọ̀ sí àwọn adọ́run wọn tọ́. Ní nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín tí mo rí. Wọ́n bí kábíyèsí wá ṣe kíní yẹn, gbogbo àwọn ìránṣẹ́ kábíyèsí wọ́n ṣà ṣe kíní yẹn, gift yẹn. Tó ń gbé lé kábíyèsí ló bá di Bible ní àwọn Christian Association. Wọ́n fi wá fún ní gift. Welcome gift láti tó fi di ọba nílùú yẹn. So lọ́rọ̀ kan ṣá, bí bọ́n ṣà ṣe ṣá, kí n má sọ pé ká má wulẹ̀ bá ọ̀rọ̀ lọ, bọ́n ṣe padà nìyẹn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní bí kábíyèsí later wọ́n ṣe padà sólúkálùkù tí ò sí lọ́kàn ọmọ yẹn. Wọ́n á ránṣẹ́ sí Christian Association pé ọmọ tó wá gbàdúrà láàfin níjọ́ kìíní àná pé àwọn fẹ́ rí. Wọ́n dẹ̀ ṣe ránṣẹ́ sí Naomi nìyẹn. Wọ́n ní wọ́n dé ààfin. Kábíyèsí wá ní, ìwọ ọmọ yìí, inú mi dùn sí ẹ o. Ọkàn mi dẹ̀ yọ sí ẹ pé mo fẹ́ fẹ́ ẹ. Tí kábíyèsí ò dẹ̀ tí níyàwó, ìgbà ewúrọ̀ láti lọ, kò sí ìyàwó kankan ńbẹ̀. Ó ní Ọlọ́run ní kóun fẹ́ ọmọ yìí. Wọ́n ní kí ni Naomi, béèrè pé kí ni Naomi wá sọ tán. Wọ́n ní kábíyèsí, ọba níyìn, ọmọ kékeré ara òun. Òun kéré, lóòótọ́ òun ò tí ì marry pé but ọmọdé ara òun ni òun. Kábíyèsí ní kó má worry pé nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Wọ́n lọ́mọ yẹn ṣá kò tí ì fi bẹ́ẹ̀ gbà. Ẹ̀yin èèyàn wa, mo yìí máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí. Torí tí n bá ní kí n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí, time máa lọ. Kíni story yìí máa pọ̀. A dẹ̀ lè listen ẹ̀ tán. Màá fún yín part 1 lélẹ́yìí, ẹ jẹ́ kí ẹ bá wo kí ẹ bá share. Màá fún yín part 2, a continue ní part 2. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Thank you. Màá fún yín ní gbogbo feedback yẹn.